ìtú bàbá ìdágbòde bàbá ìdágbòde. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìtú bàbá àta búròkù ni bàbá bá ń làmẹ́ǹtì. bàbá ní olúwawo ìtú. mo ní sà dédé ẹrẹ̀kẹ́ tiẹ̀ tó papò tẹ́lẹ̀ dédé rẹ̀ ló ti jáde tí dédé ara ẹ tó ń dán yọ̀yọ̀yọ̀ bí ayánú ṣáláńgá yìí. mo rò wípé sọ̀mọ́nì tó lọ́tìrìn yìí mo rò pé kò dọ́dọ̀ tiẹ̀. mo ní bàbá kò dọ́dọ̀ mi kẹ̀ sápá yẹn ó go viral gan ni. ìtú ni ó ta lẹ́nu. mo ní ó ta lẹ́nu sa o okay now èmi jẹ́ ti ń ro 2+2 papọ̀ mo ń ronú ọpọlọ tí mo lè lò tí mo lè fi méèkì owó. ok àwọn Yorùbá wọn ní àbá tí alágẹmọ bá dá òun lòrìṣà òkè máa ń gbà bí. mo ní bẹ́ẹ̀ ni sà ok ohun tí màá ṣe ni wípé màá ní kí àwọn ọmọ eriwo kan lábá mi kidnap alágẹmọ. nígbà tí wọ́n bá gbé alágẹmọ débí màá ní kí alágẹmọ pé kó dábàá pé kí òrìṣà òkè kó wá sílẹ̀. màá wá fi alágẹmọ lẹ̀ kó má bá tiẹ̀ lọ. màá wá òòdò òrìṣà òkè dáhùn fún ransom. màá máa fún un ní query ìdí tó fi lè máa bless àwọn èèyàn kan tó máa jẹ́ kémi máa go broke nígbà gbogbo. mo mọ̀ wípé nígbà tí àwọn tí ó ń bless yẹn tí wọ́n bá gbọ́ pé ẹni tó ń bless àwọn ìtú bàbá àta ó ti mú sílẹ̀ ọwọ́ kan ni wọ́n máa san ransom. kò nọ́mà náà nínú ìlú tó lọ́ba tó níjòyè ẹ̀yin kan ṣe lè máa wá òkè káwa yòókù máa sọ́fà nonsense.